Ẹ bá mi wo ewé yìí dáadáa. Ǹjẹ́ a mọ̀? Òun ni à ń pè ní àgọ́ọ̀nì. Àgọ́ọ̀nì ni àwa ń pè é. Mi ò mọ orúkọ tí ẹ̀yin ń pè lọ́dọ̀ yín. Àgọ́ọ̀nì. Ewé tẹ́ ń wò yìí, iṣẹ́ ẹ̀ pọ̀ o. Àkọ́kọ́ náà, tẹ́ bá wa egbò díẹ̀, bẹ́ ṣe ń wò kékeré yìí, tẹ́ bá ń wa egbò díẹ̀, á kan apẹ̀rẹ̀, torí ó máa ń ta bí iṣu ni. Egbò díẹ̀ la máa fi ń ṣe oògùn àhúngó. Ẹni tí àhúngó, ọmọkùnrin tí àhúngó ń dà láàmú àbí ìpákè, a máa fi ń tẹ́lẹ̀ àgbo. Mi ò lọ bẹ̀ lénìí. Akọ̀yà ni mo fẹ́ sọ nípa ẹ̀. A máa ń lò ó fún akọ̀yà. Akọ̀yà tó dáa ni. Akọ̀yà tó dáa. Akọ̀yà ni. Bó ṣe ń wò yìí, torí ẹ̀ ni a ṣe máa ń sọ pé gẹ́gẹ́ bí ọmọkùnrin, tí ọmọkùnrin bá ń jáde, ẹyọ atare gbọ́dọ̀ máa wà nínú àpò ẹ̀. Bóyá ọ̀nà di gìrì, á kó ẹyọ atare un sẹ́nu, á fi sọ̀rọ̀. Á tu sáfẹ́fẹ́. Tó bá fẹ́ pàyájọ́, ó fẹ́ pògèdè, á sán. Ó nílò ẹyọ atare. Bẹ́ẹ̀ ni ẹyọ atare náà tún wúlò fún akọ̀yà. Tá a bá rẹ́ni tó gbáyàn létí, tàbí ó gbáyàn lójú, tàbí ó lùyàn nílùú ìwọ̀sí, ẹ má lù tiyín padà. Ẹ máa bọ̀ nídìí igi àgọ́ọ̀nì yìí. Ewé àgọ́ọ̀nì yìí, ẹ máa bọ̀ níbí. Ẹ sọ fún pé, ìwọ àgọ́ọ̀nì, mo wá rán ẹ níṣẹ́ ni o. Ẹ wá kọwọ́ bàpò, ẹ yọ ẹyọ atare kan. Ẹyọ atare tó wà lára yín nígbà tán fi gbá yín létí, tán fi lù yín. Ẹ wá sọ fún ẹyọ atare yẹn pé, ó wà lára mi tán fi ń gbá mi létí, ó wà lára mi tán fi ń lù mí, ó dẹ̀ yíwọ́ padà. Ó yá, mo fẹ́ rán ẹ níṣẹ́. Ẹ wá gé igi àgọ́ọ̀nì yìí, ẹ gé orí ẹ̀ báyìí. Ṣé ẹ rí bí mo ṣe gé? Ẹ wá fi ẹyọ atare kan lé lórí báyìí. Ẹ rí bí mo ṣe gé? Ẹ fi ẹyọ atare kan lé lórí. Ẹ fi lẹ̀ ńbẹ̀. Ẹ máa lọ ntiyín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹni tó lù yín yìí, bí igi àgọ́ọ̀nì yìí ṣe ń gbẹ lọ sàlẹ̀, bó ṣe ń gbẹ lọ, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹ máa gbẹ, ọwọ́ ẹ máa gbẹ, orí á wú. Àyàfi tẹ́ ẹ bá wá yọ ẹyọ atare yẹn kó tó ní àlàáfíà. Kò jù bẹ́ẹ̀ lọ. Akọ̀yà ni. Títí dìgbà míì, èmi ọmọ yín, Ọláwálé ọmọ Ewéjẹ́ sọ wípé, ẹ like, ẹ comment, ẹ subscribe. Kò easy láti wọnú igbó máa ṣe àfihàn ewé, sọ̀rọ̀ ní sọ ìwúlò ẹ̀. Ẹ subscribe, ẹ follow mi. Ire o.